lẹ́tà wo a lè jẹun tán ká gba lẹ́tà pé wọ́n ti fún alápọ̀ntìmẹ́ǹtì sí ọ̀dọ̀ bad mi bá ránṣẹ́ pé àbáyá wọ́n ti fún wa ní promotion pé ká máa lọ United Kingdom wẹ́ àfẹ́ dá. Ada àwọn òwe ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó bá mi wá sóde láàárọ̀ yìí Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi Dókítà Ọlámídé. Ọládipúpọ̀ Ruth Àṣàbí Sisi Monkele ló kọ mi ìwé ìròyìn Nigerian Tribune ó bá mi jáde o. ìwé ìròyìn Nigerian Tribune bẹ́ẹ̀ mi náà jáde wá síbí. àṣẹ bẹ́ẹ̀ màá tún gbọ́dọ̀ wọnú ìwé ìròyìn Daily Post. Punch bá mi wá sóde o. bó ti ní Punch èmi náà ní Punch o. èmi náà ní Daily Post níbí o. àtúnṣe bẹ́ẹ̀ màá gbọ́dọ̀ wọnú ìwé ìròyìn Leadership. The Cable bá mi wá sóde. ìwé ìròyìn wo ló pé òun. The Cable. àdúpẹ́ lọ́wọ́ lọ. àwọn kébù ìwé ìròyìn míì tó ti ń bẹ lọ́dọ̀ tèmi ẹ̀ka yàrá ìròyìn channels máa gbórí wọ̀. Niger News ó bá mi wá sóde fún tòní. ó bá rí bákan náà máa pàdé nínú ìwé ìròyìn Vanguard. èmi náà wọnú ìwé ìròyìn Vanguard lọ. àwọn ìwé ìròyìn tẹ̀mí kó bóde lónìí. èmi náà kó kọjá àwọn ìròyìn wọn àmọ́ ìròyìn pọ̀ níbí ibà. àgùdọ̀ ka ròyìn tó pọ̀ ká lè rí ibi lọ rẹ́ni gbẹ́nu sí. àtẹnu àbí bẹ́ẹ̀ ká tiẹ̀ parí 9:30. kó mọ̀ jẹ́ pé aago 9:30. láyọ̀ ya wá. Get ready. kámú kínní ọ̀ ní pápápá. nínú ìwé ìròyìn Punch ni mo kọ́ wọ̀ lọ o. kí ló ń torí ń bẹ̀. ohun tí mo rí ń bẹ̀ ni wípé àwọn aṣòfin náà ni wọ́n ti sọ pé Dangote o Lafarge o ẹ wá sọ kí nìdí tówó sìmẹ́ǹtì tó fi tún gbówó lórí báyìí wọ́n ní kí wọ́n wá sọ tẹnu wọn. wọ́n wà mọ̀ ká boroboro. boroboro ni wọ́n gbọ́dọ̀ kà. iléeṣẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà ìbẹ̀lẹ̀ mi ó ti bẹ̀rẹ̀ kó. okay now. ààrẹ Bọ́lá Tinubu ní ìrètí wà pé yóò kópa o níbi ìpàdé kan eléyìí tó ní ṣe pẹ̀lú àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀. ibi tí ó ti wáyé orílẹ̀-èdè Ghana ibẹ̀ náà ni wọ́n pè é kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ̀ láǹfààní láti gbọ́. bàbá máa jápa láàárọ̀ yìí rí lọ sí orílẹ̀-èdè Ghana ìwé ìròyìn Punch rèé o Òbí tó ń wò ó ó mà dalẹ̀ Àtíkù mo ti ṣe ohun tí ń ṣetán pẹ̀lú ẹ̀ èmi àti ẹ̀. bàbá ń sọ̀rọ̀ nípa ìríkànṣèkà àwọn ọ̀dọ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń fẹsẹ̀ gbálẹ̀ kiri lójú pópó ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà bàbá ní ìgbẹ́tẹnumọ́gí ògùn ó ní àwọn ò fi ọ̀rọ̀ náà ṣe o nítorí kí ni àwọn ó bẹ̀rẹ̀ sí ní pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ilẹ̀ yìí. ẹ̀rí gbọ́ láàárọ̀ yìí níbi tí wọ́n ti sọ wípé káràkátà ìbò à ń tàbò à ń ràbò wọ́n ní nínú ètò ìdìbò ọdún 2023 tá a dì tán tẹ́ rò pé bóyá pé kò wáyé òun wọ́n ní ọmọ àtúngbẹ́nu sókè pẹ̀lú ìdá 5 ta ló sọ bẹ́ẹ̀ ẹ̀rí gbọ́ láàárọ̀ yìí o. ilé ìgbìmọ̀ asòfin àgbà ibẹ̀ mo gbọ́ níwọ̀ o dókítà. wọ́n a máa ní pé ọlọ́gbọ́n kì í wà nílùú ká fọ́ọ̀mù gọ̀jọ̀yè o. yes kẹ. ìdúmẹ̀ ó ní èwo ń tó ní ṣe pẹ̀lú alága ìgbìmọ̀ tẹ̀kọ́tò fún ìṣẹ́nàkọ níjọ́sílẹ̀ tẹ́lẹ̀ fún mi àní ìfẹ́ kí nìdí tẹ̀sẹ̀ yọmí kúrò ní ipò akọ́jànú ilé ìgbìmọ̀ asòfin ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ láǹfààní láti gbà lónìí o. ọ̀dà gbogbo ẹ̀yin tẹ̀ tí lọ darapọ̀ mọ́ wa lójú òpó Facebook àwọn èèyàn ti létè ń bọ̀ síbẹ̀ àwọn èèyàn ti ń pín àwọn ò tí ì pín o ẹ̀yin tẹ̀ wà lójú òpó Facebook yín bọ̀dá Taofik Akube ẹ máa pín it's Princess Mọ́rẹ́nikejì ẹ máa pín ẹ máa share nígbà 50 Princess Kẹ́hìndé Adéníkẹ́ ẹ share nígbà 50 Sídíkà Ṣítù ẹ ti mọ bẹ́ẹ̀ tí wọ́n bá wa ṣe wọ́n ti wá sọ ọ́ di iṣẹ́ bàbí ẹni pàǹsanwó oṣù fún wọn Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò ní pa làákàyè yín Ọlọ́run máa sanwó oṣù sí ẹ̀rìn fún yín lágbára Ọlọ́run ẹ bá wa share Ọlọ́run ní ẹ máa sanwó oṣù sí ẹ̀rìn fún wọn. torí agbẹnu ẹnu wa gbẹ̀yàn gan lábáwojú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ẹ̀rẹ̀ pàtà lẹ́nu ó pọ̀ láàrin ọjọ́ wo sọ́jọ́ wo Ọlọ́run alárọ̀bí náà ni ojú orí bẹ́ẹ̀ o pẹ̀lú àtìlẹyìn ẹ̀yin ara lé. ẹ̀kọ́ ẹ̀yin Ọláolúwa Ọlánrewájú ẹ̀yin náà ń bẹ́ ń bẹ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ Desmond ti wá Desmond ti wá ọ̀yà pín well done guys ọ̀yà pín Jẹ́gẹ́dẹ́ Zion ẹ̀pín Bọ́lájí. ọkọ̀ orúkọ kan lẹ́ẹ̀kan oníkìní kan Taofik Akube àbí kí ló. Akube ni wọ́n pe ara wọn. Akube. nípa ìní sọ̀rọ̀ ọbẹ̀ta kan máa ń sọ̀rọ̀ kó má pè bàbá lọ́rì jìnnà. ìwé ìròyìn Punch kọ́ láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé 3 trillion naira yìí tírílíọ̀nù 3 náà láàánà o látàrí owó oṣù tuntun yín owó oṣù tó kéré jùlọ tuntun kódà lórí ọ̀rọ̀ pension àti gratuity wọ́n ní tó àá ṣe bẹ́ẹ̀ ànáwó tó 3 tírílíọ̀nù 3. Ọbásanjọ́ tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí bàbá mọ̀ yẹn ètò ìdìbò eléyìí tó wáyé lórílẹ̀-èdè wo
èyí tó gbé Kàgámè wọlé padà sípò ààrẹ ẹ láǹfààní láti gbọ́ bàbá yìí láwo wọn nítorí kíni wọn ní bámẹ ní bá ṣe dáadáa ó yẹ ká wí gbólóhùn tí Ọbásanjọ́ tí wọ́n fi tànù. ìwé ìròyìn Punch náà tún kọ láàárọ̀ ọ̀rọ̀ pọ̀ o. nínú ìwé kọ́kọ́ èmi tó ń wo Sisi Monkele mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n sì máa ṣiṣẹ́ láti ilé ni. kò ní sùn kò ní rẹ̀ o. Ṣùwáìbù náà ló sọ bẹ́ẹ̀ fún Ọbaṣẹ́kì. àmọ́ wàá lè ṣerú sí ọ̀hún bí o. bá lọ ṣiṣẹ́ láti ilé náà ló ti gba lẹ́tà rẹ̀. káàkiri àwọn iwájú o bàbá ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ó ní tẹnu kọ́ tètè bọ̀lùkọ́ ààrẹ Bọ́lá Tinubu àti ètò ìṣèjọba wọn mọ̀ ń gbìyànjú o dókítà ó ní bàbá ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ ó ní ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ààbò wọ́n mọ̀ tún sọ bí ẹni sọgbà o kí nìdí tó fi sọ bẹ́ẹ̀ láǹfààní láti gbọ́ lónìí. nínú ìwé ìròyìn Tribune ni mo wọ̀ lọ níbi tí mo ti wà nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ ọmọlúàbí níbi tí ọ̀nà tó ti lẹ́tù lójú ọ̀nà tó létí ró. bẹ́ẹ̀ ni ọ̀nà tó ń yọ kululu. ọ̀nà tó ń yọ kululu ó sì ẹ̀kì náà ni ẹ ti sọ pé tó àwọn ti ṣe àwọn ti mú àtúntò bá bí àwọn ti ṣe ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣùgbọ́n àwọn ò yí nǹkan kan padà kí ni wọn ò yí padà ẹ gbọ́ láàárọ̀ yìí. bí ààrẹ Bọ́lá Tinubu ṣe buwọ́lù ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà gẹ́gẹ́ bí owó tí àwọn òṣìṣẹ́ tó kéré jù tán mọ̀ tẹ́wọ́ gbà o. ìjọba ìpínlẹ̀ Benue àwọn ní bí ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ṣe wáyé o àwọn náà bẹ̀rẹ̀ sí ní san ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà fún àwọn òṣìṣẹ́ tí wọ́n kéré jù ẹ̀kúnrẹ́rẹ́ ẹ láǹfààní láti sọ. ìpínlẹ̀ Ọ̀ṣun náà láwọn máa san ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ bí wọ́n ti buwọ́lù owó oṣù tó kéré jù lọ fáwọn òṣìṣẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wojú òpó wa wọ́n ti ṣí ẹ̀ nígbà 76 wọ́n ti ṣí ẹ̀yin tẹ́ ẹ ṣí ẹ̀hún ẹ ṣeun ẹ̀yin tẹ́ ẹ sì ṣí ẹ̀yin nu Ọlọ́run ẹ ti rí Olúwọlé Babárìndé ẹ ṣeun tẹ́ ẹ̀ ń bá wa ṣí ẹ̀ àwọn náà ṣí ẹ̀ tó ṣe pọ̀ Òjó Káyọ̀dé àwọn náà ń ṣí ẹ̀ wọ́n ń ṣí ẹ̀ wọ́n ṣí ẹ̀ sítíkà ṣìtù mọ̀ pé èèyàn kan tiẹ̀ lè ṣáájú tìyín Ọlọ́run ní ẹ̀ ń bá wa sanwó ṣẹ́ẹ̀lì fún àwọn ènìyàn. dókítà ìpínlẹ̀ Ondo ibẹ̀ mo mórílẹ̀ o. jẹ́ nǹkan kan wọnú ìpínlẹ̀ kan lọ ìpínlẹ̀ tí mò ń lọ yìí ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni orílẹ̀-èdè wa pátápátá níbi tí ẹgbẹ́ tógun ti sọ pé ṣé o mọ̀ pé ètò ààbò táwọn wò ó mà ní pé ìwà ọ̀daràn mà ti dínkù ó ti dínkù jọjọ́ pàápàá jùlọ nígbà wo ẹ gbọ́ láàárọ̀ yìí ìwé ìròyìn kébùlù kọ. ní ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Ondo ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n tó 67 níye dókítà ọmọ sẹ́bẹ̀ ọmọ yọ̀ǹda wọn o ẹ láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lónìí. ọ̀dà ẹ jẹ́ kí n wọnú ìwé ìròyìn Naija News lọ bí mo ti ń wọ̀ lọ a ti wà ní 127 shares tó bá ti wọ 1000 gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣí àyẹn ẹ dẹ̀ máa gbẹ̀bùn ẹ ṣí ẹ̀ kó wọ 1000 Naija News náà ni ó sọ lórí ọ̀rọ̀ Fáyọ̀ṣe eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó ń jẹ́jọ́ lọ́wọ́ ẹnìkan tí ó ti fìgbà kan jẹ́ adarí ìyún ní ẹ̀ka ti NSA ìyún olùbádámọ̀ràn fún ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni ó ti jẹ́rìí tako gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì Fáyọ̀ṣe. ìjọba ìpínlẹ̀ Ẹdó wọ́n pàrọwà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wọ́n ní ẹ dẹ́kun o ẹ bá wa fún mi fílẹ̀ ẹ sì dé ìdájọ́ yín lẹ̀ lórí ẹni tó ṣekú pa ọ̀kan pàtàkì lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà. ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n ní sẹ́rí ṣàyíbù tá ń sọ́hún àní ẹ̀fíkẹ́lẹ́ òfin gbé. ọ̀dà nínú ìwé ìròyìn Daily Post tẹ́mi wà láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti póòsì rẹ̀ bẹ̀ ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin owó náírà eléyìí tí wọ́n ní àwọn òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n máa gbà àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti sọ wípé àwọn máa jà o láti rí dájú wípé ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ó ṣe bẹ́ẹ̀ ó dúró rè nílẹ̀ yìí. ẹnu àwọn ìwé ìròyìn tí mo kó dèdò lónìí kò jù bá ń lọ dókítà. ẹ jẹ́ kí n mẹ́yọ kan yìí sí wà nítorí pé Daily Post náà ló pòsì ẹ̀ síbẹ̀ níbi tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sọ wípé ǹjẹ́ ajá mọ̀ wípé ìgbésẹ̀ pé ẹ fẹ́ ṣèfẹ̀hónú hàn àyọkàn borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ni o ta ló sọ bẹ́ẹ̀ ta ni wọ́n ń bá wí gan àwọn ọ̀dọ́ ni wọ́n ń bá wí àmẹ́ni tó sọ gangan ẹ gbọ́ láàárọ̀ yìí gbogbo ohun tí mo kó jáde láàárọ̀ yìí kò jù bẹ́ẹ̀ náà lọ. ẹ̀yin èèyàn wa ẹja sẹ́nu po bàbá ọlọ́ta bá dé ìròyìn agbérasọ lónìí ràbájì gan.
ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀. nínú ìwé kọ́bọ̀. ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó Facebook wa ẹ máa fi èròǹgbà yín hàn lórí àwọn ìròyìn tá à ń kà á ńlẹ̀ yùn nítorí pé bẹ́ẹ̀ ṣe ń fi èròǹgbà yín hàn náà làá máa ṣe bẹ́ẹ̀ tá a máa kà á sétí àwọn aráalé àti ní 192 shares lójú òpó Facebook ẹ jẹ́ wọ 1000 láàárọ̀ yìí jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ owó oṣù eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kéré jù lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ìjọba àpapọ̀ náà ni ó ti bẹ́ẹ̀ tí ó ti sọ̀rọ̀ ní wẹ́rẹ́yìn Punch láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní owó eléyìí tí ó tó tírílíọ̀nù 3 náírà iná ni wọ́n máa ná o lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ tí wọ́n buwọ́lù lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti owó oṣù àti owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ ilé tí wọ́n máa ń kọ́kọ́ gbà bí wọ́n bá ti fi ẹ̀yìn tì Saturday Punch náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó fi ọ̀rọ̀ ọ̀hún lélẹ̀ níbi tí ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìṣúná àti ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Bàgúdù bí ó ti fi léde ní àná lánàá yìí lẹ́ni tí ó sọ̀rọ̀ nígbà tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ àbádòfin lórí ọ̀rọ̀ ètò ìṣúná nílé aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà lélẹ́yìí tí Ọlámilékan Adéọlá tí ó jẹ́ alága rẹ̀ mínísítà náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbé wá síwájú ìgbìmọ̀ ilé aṣòfin ọ̀hún àwọn ọ̀nà eléyìí tí wọn yóò gbà ó láti ṣe bẹ́ẹ̀ ná owó eléyìí tí ń bẹ nínú àbádòfin ètò ìṣúná àfikún ti ọdún 2024 bí ẹ bá gbàgbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ aláṣẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n jà fún ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́bọ̀ náà ni ó ti buwọ́lù owó oṣù tí ó kéré jùlọ èyí hàn 70 ẹgbẹ̀rún gẹ́gẹ́ bí ó ti wá tẹ̀wájú ààrẹ náà ni ó tún sọ yìí pé láàrin ọdún mẹ́ta o ńlá wọn máa ṣe bẹ́ẹ̀ ṣe àgbéyẹ̀wò tí àwọn sì máa ṣe àyípadà owó oṣù eléyìí tí ó kéré jùlọ nígbà tí ilé aṣòfin eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá ń sọ̀rọ̀ ní ọjọ́ àlárúbà bí ẹ bá gbàgbé iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ yìí pé àti àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì àwọn ti kà ó owó eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó tó tírílíọ̀nù 6 ó lé ẹ̀sùn méjì 6.2 tírílíọ̀nù náírà eléyìí tí ó jẹ́ àfikún àbádòfin ètò ìṣúná ti ọdún 2024 wọn láwọn ti kà á láwọ̀kọ́ àwọn ti kà á lẹ́ẹ̀kejì wọ́n sì wá sọ yìí pé owó ọ̀hún iná ni yóò mú kí owó àbádòfin ètò ìṣúná orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó bọ́ sí 33.7 tírílíọ̀nù náírà eléyìí tí wọ́n sì tún sọ pé kí ni o ẹ̀rí yókùn kà nínú ìwé ìròyìn Punch eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jáde láàárọ̀ yìí níbi tí ìjọba àpapọ̀ ti sọ pé 3 tírílíọ̀nù náírà tírílíọ̀nù 3 náírà nínú àwọn ọmọ náà lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ ní orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ máa pọ̀ o nínú ìwé kọ́bọ̀. dókítà ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń torí ni tó mọ́jú. èèyàn ní òwò bíi tá a wà. ayé rí ọmọ dáa. ẹni tó sì mọ́ni lójú náà kóun náà fojú gbági. bó. bí ààrẹ Bọ́lá Tinubu bó ṣe buwọ́lu 70 náírà. yes kẹ́. ìjọba ìpínlẹ̀ Benue o wọ́n ní àwọn ṣetán láti mọ san owó náà fún àwọn òṣìṣẹ́ tí wọ́n kéré jù. gómìnà ìpínlẹ̀ Benue òun náà ló ti fìdí ìròyìn náà múlẹ̀ báyìí o nígbà tó ń ṣe lálàyé wípé ìjọba ọmọ ti gbáradì ó ní láti bẹ̀rẹ̀ sí ní san owó tó tó 70 náírà èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n buwọ́lù fún àwọn òṣìṣẹ́ gómìnà Lia ló pa obì tó sì yọ àbìdún ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá ọ̀gọ̀rọ̀ àwọn oníròyìn sọ̀rọ̀ ní Makurdi o gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìjọba tòun eléyìí tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí ó ní kó mọ̀ fọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọ̀hún mọ̀ fi ṣe rí o ó nítorí kíni ó ní ta máa ń sọ̀rọ̀ nípa àwọn òpó eléyìí tó gbé ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ró ó ní kódà kò yọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan sílẹ̀ o ó ní àwọn òṣìṣẹ́ ó ní wọ́n mọ̀ ń bẹ́ẹ̀ ó lélẹ̀ tó túmọ̀ sí wípé kò sẹ́nikẹ́ni tó lè yọ owó àwọn òṣìṣẹ́ kúrò láwo ó ṣe àpèjúwe àwọn òṣìṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí ẹ́ńjìnì eléyìí tó mú kí ìjọba rẹ̀ kó dúró re o ó ní bó ti wá ń ṣe báwọn dandan náà ni fún àwọn táwọn ń bẹ nípò ìjọba láti mọ dún àwọn òṣìṣẹ́ nínú ó ní pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe wá rí báyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbówó lórí o ó lóun ṣe tán ní tóun àtòun àti ìjọba òun láti mọ sanwó tótó 70 náírà fún àwọn òṣìṣẹ́ tí wọ́n kéré jù nínú ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ náà lẹ́ẹ̀tì gba báláǹsì ọ̀rọ̀ yín lónìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọgbà bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post lórí ohun tó kà yẹn jẹ́ kémi ó wọ̀ pínlẹ̀ Ọ̀ṣun lọ ìkànkan náà ni òbá kan náà lọ́mọ sórí o bẹ́ẹ̀ ni níbi tí ọ̀nà ọ̀dà yìí tó ti ń yọ̀ kólóló ọ̀nà tó lẹ́tù lójú ọ̀nà bàbá ọ̀nà
gẹ́gẹ́ bí mo ti ń tẹ̀ wájú kí ló dé tó yẹ pé ìtẹ̀ ń bẹ lójú òpó wa Justo Wonder àti Olúkáyọ̀dé Òjó Káyọ̀dé ọjàre tí ó fi mọ́ Olúṣẹ́gun Olúfúnkẹ́ Mercy Ilésanmí Ọláolúwa àti Olúwọlé Babárìndé pẹ̀lú Sídíkà Ṣítù nìkan àwọn nìkan ní ọtí ìpín àwọn tó kù ń kọ́ àwọn èèyàn pọ̀ ńbẹ̀ ẹ máa pín dáadáa torí àwọn tí ń bẹ̀ ńbẹ̀ yìí wọ́n pọ̀. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló ti fi dá gbogbo àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lójú wípé ẹ mọ́ fọkàn balẹ̀ a máa san 1,150 owó oṣù eléyìí tí ó kéré jùlọ. Adeleke náà ni ó fi dá àwọn òṣìṣẹ́ lójú wípé kò sí nǹkan tí ń jẹ́ wípé a máa jẹ́ lówó oṣù àti wípé a ní sanwó oṣù tó kéré jùlọ ó ní gómìnà òun náà ni ó sọ̀rọ̀ látẹ̀rẹ̀ ẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ìfiléde rẹ̀ èyí ò kọ́ lápọ̀ Álímì ní Òṣogbo gẹ́gẹ́ bí ó ti jẹ́ olúùlú ìpínlẹ̀ ọ̀hún bákan náà kéétún ni ó ní òun ò ní sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ o torí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ náà ni ó ń gbé lọ ó wá ní pé gbogbo àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni kí wọ́n máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ nítorí pé gbogbo ìlérí táwọn ṣe fún wọn wípé àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa jẹ gbádùn mùdùmùdù ìṣèjọba àwa ara wa wọ́n ní àwọn ò ní tẹ̀tì bíi tí hùn kó mọ̀ gómìnà Adémọ́lá Adélékè tún wá sọ̀rọ̀ kan irú ọ̀rọ̀ wo ló sọ o ẹ lọ gba balance rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ máa pọ̀ o nínú ìwé kọ́bọ̀. Dókítà ǹjọ́ jẹ́ mọ̀ wípé òní gan-an ní ààrẹ wa ààrẹ Bọ́lá Tinubu. Okay now. bàbá gbéra kúrò lólùlù lèyí Àbújá. bàbá gba ilẹ̀ Ghana lọ o. Okay now. láti lọ kópa níbi ìpàdé kan lẹ́yìn tó ní ṣe pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n jẹ́ sẹ́bì tí wọ́n ń bẹ lẹ́kùn adúláwọ̀ lẹ́kùn adúláwọ̀ ààrẹ Bọ́lá Tinubu òun náà ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá gbéra kúrò nílùú Àbújá lọ sí Accra láti lọ kópa níbi ìpàdé kan lẹ́yìn tó jẹ́ ti àárín ọdún èyí tó jẹ́ ti àwọn adarí orílẹ̀-èdè tí wọ́n ń bẹ nínú àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ o níbi ìpàdé ọ̀hún òun náà ni wọ́n ti pẹ̀kẹ́lù gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn ìdàgbàsókè eléyìí tó bá ẹkùn adúláwọ̀ èyí jẹ́ nínú àtẹ̀jáde tí bá ń gbọ́ lọ ààrẹ fún ìròyìn àti ìpolongo ìyún ajúrí ngílàlì tó fi síta fún àwọn oníròyìn ìyún ẹ̀dá rẹ̀ ó ṣàlàyé síwájú sí o oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Tinubu àwọn gan náà ni wọ́n kọ́kọ́ bá àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ níbi ìpàdé náà ó ní yàtọ̀ fún eléyìí gan ó ní ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n pẹ̀kẹ́lù níbi ìpàdé ọ̀hún o oníṣẹ́ tí wọ́n rí àwọn nǹkan míì tó dàbí rẹ̀ èyí tí wọ́n pẹ̀kẹ́lù níbi ìpàdé ọ̀hún òun náà ni oríṣiríṣi àwọn àṣeyọrí èyí tí àwọn adarí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe o àyìn àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ oníṣẹ́ rí àwọn ilé tí wọ́n ti ṣeun èyí tí wọ́n pẹ̀kẹ́lù ní oṣù keje ọdún 2023 ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí ńlọ́mọ̀ ti bá o oníṣẹ́ wá rí yàtọ̀ fún eléyìí gan àwọn nǹkan míì lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ó ní ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti tábìlì tí wọ́n sì kọ ò tí wọ́n sì kà fún àwọn èèyàn tí wọ́n ń bẹ níbi ìpàdé ọ̀hún ẹ lọ gba balance rẹ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ẹ jẹ́ ń wọnú ìwé ìròyìn di kéèbù lọ́kìn lọ kéèbù ẹ̀ mẹ́ o níbi tí rìpẹ́tọ̀ àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun tí bàbá ti sọ wípé ǹjẹ́ ẹ̀mọ̀ lẹ́ẹ̀mọ́ o ǹjẹ́ àṣìmọ̀ lámọ̀ wọ́n ní wípé ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń dínkù dáadáa Ẹgbẹ́tókun náà ni ó sọ̀rọ̀ òun lánàá lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí aláàbò àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní iléègbé ìjọba eléyìí tí bẹ́ẹ̀ ti ń bẹ ní Àbújá níbi ìpàdé ọ̀hún lélẹ́yìí tí Nuhu Ribadu lẹ́ni tí ó jẹ́ olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó ti wà tá a sì ti rí Yusufu Bichi lẹ́ni tí ó jẹ́ adarí àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìyún National Intelligence Agency tí a tún ti rí Ahmed Abubakar ẹni tí ó jẹ́ adarí àgbà fún àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Civil Defence bákan náà la ní Kẹ́mi Nadapu lẹ́ni tí òun jẹ́ adarí àgbà fún àjọ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ìwọlé ìwọ́de
gẹ́gẹ́ bí a tún ti rí Christopher Musa lẹ́ni tí òun jẹ́ adarí fún ẹ̀ka ètò ààbò Ẹgbẹ́tókun nígbà tí ó ń sọ̀rọ̀ náà ni ó sọ wípé bí ẹ bá wò ó ní òun rọ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè rí dájú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí àwọn olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tó ń bá ṣèpàdé yìí ó ní bí wọ́n ṣe ń bá wọn ṣèpàdé yìí kí wọ́n máa bá wọn ṣèpàdé bẹ́ẹ̀ o Ẹgbẹ́tókun náà ni ó sọ pé bí wọ́n bá wo àkọọ́lẹ̀ eléyìí tí ń bẹ lọ́wọ́ báyìí ó ní ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ló ti ṣe bẹ́ẹ̀ ó ti lọ́ọ̀lẹ̀ dáadáa Ẹgbẹ́tókun náà ni ó wá ṣe bẹ́ẹ̀ tí ó sọ pé èrèdí tí irú eléyìí tí ó fi rí bẹ́ẹ̀ iná ní ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n sì ń ṣiṣẹ́ papọ̀ ó ní nínú àwọn iṣẹ́ eléyìí tí wọ́n jọ ń ṣe pọ̀ pa dáadáa báyìí náà ló mú kí àṣeyọrí ọ̀hún kí ó ṣe bẹ́ẹ̀ kí ó wá tẹ̀ wájú kí ló tún wá sọ ọ́ ẹ̀ríkà nínú ìwé ìròyìn The Cable eléyìí tí ó jáde láàárọ̀ yìí níbi tí mo ti kéèbù ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. sọrí ńgbà tó ń dárúkọ kébù mo kọ́kọ́ rò wípé ṣèṣe bí kébù náà jọba. irọ́ òun kọ́ kì í ṣe yín kí wọ́n kó lu alẹ́ má lọ gbaná mú. nǹkan tó jẹ́ kí n mọ̀. ìyìn lè gbaná mú. bó ṣe bẹ́ẹ̀ DJ Prime sì ń bẹ́ bí mbólu ẹ̀ bá tiẹ̀ gbaná mú. DJ kí ló pé. Prime ni kì í ṣe crime. jẹ́ ń tẹ́wọ́ iwájú òdo tẹ́wọ́ iwájú nínú ìwé ìròyìn Daily Post o talent tó ń sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Daily Post Ndume ó ní ẹ̀wọ́ ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àìwí bẹ́ẹ̀ ká tún ṣe kíni ká kú bẹ́ẹ̀ o ó ní ọlọ́gbọ́n kì í wà nílùú kán wá ṣe bẹ́ẹ̀ kán fọ́ọ̀mù kan joyè o kò yẹ kó rí bẹ́ẹ̀ kí nìdí tó fi wí bá òun aṣòfin tó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Borno ìyún sẹ́nitọ̀ Ali Ndume lọ́jọ́ Jímọ̀ ló bá ṣe bẹ́ẹ̀ ó tún tọ́ sókè ó mọ̀ fojú gbá o ó ní sẹ́rí alága ìgbìmọ̀ eléyìí tó rí sí ìgbafẹ́ ó ní òun ò fẹ́ o òun ò sì fẹ́ náà nu kí sì nìdí Ndume olókéde ìpinnu ọ̀rọ̀ rẹ̀ o fún àwọn oníròyìn ní Mọ̀dúgùrì gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìgbésẹ̀ yìí ó ní ọmọ sẹ́yìn ẹ̀yìn wákàtí méjìdínláàádọ́ta o tí wọ́n yọ ọ́ bí ẹni yọ jìgá kúrò ní ipò akójanu ilé ìgbìmọ̀ asòfin àwọn asòfin ọ̀hún ní ìròyìn fìdí ẹ̀ asòfin náà ó ní ìròyìn fìdí ẹ̀ mìíràn pé ó sọ̀rọ̀ o tó sì ń sọ̀rọ̀ ní ìyà tó kọ sí bí wọ́n ti yọ ọ́ bí ẹni yọ jìgá kúrò nípò akójanu ilé ìgbìmọ̀ asòfin ó ṣàlàyé síwájú sí i ó ní bí òun bá ṣe àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ó níṣẹ́ ló yẹ kí wọ́n jọ́ kí wọ́n jàre kí wọ́n jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ó ní ìbọn bàtẹ̀ wá fìyà jọ̀ǹgàn dókítà ó ní kì í ṣe lè tí ò wá dé ibi wípé yọ̀ ń kúrò ní ipò akójanulẹ̀ o ẹ wá lọ fòun sí alága ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ ìgbafẹ́ ó ní ìyún òmu ó ní òsì wọ́ọ̀tì rẹ̀ ní oríṣiríṣi àwọn gbólóhùn tó fi síta ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pọ̀ o ó ní pẹ̀lú àwọn ìrírí eléyìí tó ń ti rí ó ní kò mọ̀ mọ́ o ó ní kódà ó jọ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbafẹ́ lọ ọ̀rọ̀ tó so pọ̀ o ẹ lọ bá yòókù pàdé nínú ìwé ìròyìn Daily Post ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ nínú ìwé kọ́bọ̀. ǹjẹ́ o já mọ̀ wípé nínú ìwé ìròyìn Punch tí mo wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe pọ́ǹsì rẹ̀ ẹ̀ta iná ni a sọ wípé títà àti rírà ìbò nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2023 iná ló ṣe bẹ́ẹ̀ tó tún gbé pẹ́ẹ́lí sí o pẹ̀lú ìdá 5 àwọn dìbò kó o ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn adé olókun tí bàbá ti ń kìlọ̀ látọjọ́ tẹ̀wọ́ wájú. ọ̀dà gẹ́gẹ́ bí wọ́n ti sọ the National Bureau of Statistics ìyẹn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àkọọ́lẹ̀ iná ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé níbi àwọn ṣe bẹ́ẹ̀ bí àwọn ṣe wò ó wọ́n ní títà ríra ìbò nínú ètò ìdìbò ọdún 2023 eléyìí tí ó jẹ́ ètò ìdìbò àpapọ̀ wọ́n ní ó gbé pẹ́ẹ́lí sí o pẹ̀lú ìdá 5 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní jẹgúdújẹrá àti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni ó tún ti ń gba ọ̀nà míì yọ eléyìí tí ó sì jẹ́ pé bí wọ́n bá wò ó dáadáa wọ́n ní wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé ìdá 22% yóò 22% àwọn èèyàn eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ráàbò tí wọ́n tàbò iná ni ó wáyé o eléyìí tí ó sì fi ìdá 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi ju ti ọdún 2019 eléyìí tí ó wà ní 17% ìyún ìdá 17 lọ nígbà tí ẹ̀ka òun tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fi ọ̀rọ̀ òun léde nínú ìfiléde wọn eléyìí tí ó wáyé ní ọjọ́ 11 nínú oṣù keje iná ni wọ́n sọ pé ìdá 22 ọ̀hún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé fúnra wọn o iná ni wọ́n ń fún àwọn èèyàn lówó lójú náà àti lè rí dájú pé wọ́n ta ìbò wọn fún wọn ní ọdún 2023 nígbà tí à ń ṣe ètò ìdìbò àpapọ̀ nígbà tí ó wá ń ṣe àpèjúwe rẹ̀ ó ní wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ló mú kí ẹ̀ka
ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà kó sì máa mẹ́hẹ̀ díẹ̀díẹ̀. Bákan náà ni wọ́n tún sọ pé nínú ọdún 2023 ọ̀hún wọ́n ní ìdá 10 ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé àwọn ohun ń tiwọn o kì í ṣe pé wọ́n dìídì sọ pé wọ́n fún àwọn èèyàn lówó àmọ́ tó yẹ pé wọ́n ń ṣe àwọn èèyàn láàánú látàrí wípé káwọn èèyàn kó lè ṣe bẹ́ẹ̀ kó lè dìbò fún wọn. wọ́n ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ní orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún fi kíni sí i. ẹ lọ kà yòókù nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ́fíìsì ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ibẹ̀ mo gbà lọ ò dókítà. okay now. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n mọ̀ fi gbólóhùn síta o wọ́n ní àwọn ṣì wà lórí ẹsẹ̀ àwọn ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ yìí tí àwọn jí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa pípèsè iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan fún ọ̀pọ̀ ọgọ́rọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n fẹsẹ̀ gbálẹ̀ kiri ojú pópó. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ni wọ́n ti tún ẹ̀jẹ̀ wọn dá o nígbà tí wọ́n ń ṣàlàyé wípé oríṣiríṣi àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan ńlọ́gbọ̀n ti wà láàkọọ́lẹ̀ báyìí o níbàámu pẹ̀lú àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n fojú sùn láti pèsè iṣẹ́ fún ọ ní kódà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò lọ́lọ́kọ̀ọ́jọ̀kan òun náà ni yóò mọ gbógun ti ogun ẹ̀rí kan ṣe kan eléyìí tó ń bẹ nílẹ̀ wa Nàìjíríà lákàtà àwọn ọ̀dọ́. mínísítà tó wà fún ìdàgbàsókè ọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀mọ̀wé Báò Ibrahim olófìdí ìròyìn náà múlẹ̀ o nínú àtẹ̀jáde kan lẹ́yìn tí wọ́n fi síta níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lágbàáyé tọdún 2024 ó pa obì ó yọ àbídùn ọ̀rọ̀ rẹ̀ o oníṣẹ́rí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ó ní oríṣiríṣi ọ̀nà náà ni wọ́n ń gbà tó fi mọ́ àwọn ètò lọ́lọ́kanòjọ̀kan èyí tí wọ́n ń pèsè tó sì jẹ́ wípé àwọn ọ̀dọ́ òun náà ni wọ́n kó sínú àwọn ètò náà ó ní láti yanjú gbogbogbò ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àìríkanṣe kan ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ó ní bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ rí wípé ọ̀pọ̀ ọ̀dọ́ ló ń jáde o ní àwọn ilé ìwé gíga lórílẹ̀‐èdè wa ó ní àmọ́ ìwọ̀nba péréte òun náà ló jẹ́ wípé wọ́n ń ríṣẹ́ ó ní eléyìí gan ló ṣokùnfà àwọn ètò ọlọ́kanòjọ̀kan tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n ń pèsè sílẹ̀ fún ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ó ní kì í wá sí àwọn ètò lásán o ó ní àwọn ètò tó jẹ́ wípé nígbà tí àwọn ọ̀dọ́ tó ń bá kópa nínú ẹ̀ ó sọ wọ́n di ẹni tó ń rọ́wọ́ tì bọ ẹnu inú ìwé ìròyìn Daily Post ibẹ̀ náà ló léṣe ń bọ̀ sí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń bá wa pín Olúwatóyìn Babalọ́lá adúpẹ́ ọ láti lù Ayọ̀dèjì adúpẹ́ ọ láti lù Ayọ̀dèjì ẹ ṣé o Adéyẹmí Àmọ́ adúpẹ́ lọ́wọ́ yín ò nítorí pé ẹ̀yin náà ti ṣe bẹ́ẹ̀ ti bá wa pín àti Adéníyì Adédèjì àwọn náà ti bá wa pín Ọládipúpọ̀ Rúùtù Àṣàbí wọ́n lẹ́yìn náà pín àwọn tí wọ́n sì ń léwájú iná ni wọ́n ń léwájú o ọ̀dà ǹjẹ́ ọjọ́ mọ̀ pé òbí tẹ̀ ń wo òun náà ló dalẹ̀ Àtíkù èmi tẹ̀ ń wò yìí o mo ti ṣe tán o pẹ̀lú rẹ̀ ṣe mọ́. sọ́ọ̀sà ni dalẹ̀ mi báyìí. èmi ò lè dalẹ̀ rẹ torí wípé àjọ múlẹ̀ àjọ jẹ lórí ewé àjọ rìn lórí ewé èrèwé àjọ fẹ́ ewé èrèwé àfibúra àbí ọ̀ ni. dókítà tẹ̀wọ́ wá. nínú ìwé ìròyìn Punch mo ti kà á láwọ̀ ẹ̀yìn ibi tí ẹni tí ó jẹ́ adarí àgbà fún ìpolongo ètò ìdìbò fún ti Òbí nígbà tí ó ń díje fún ipò ààrẹ lọ́dún 2023 Dr. Doyin Okupe tí ó ti sọ yìí pé òun ti ṣe bẹ́ẹ̀ òun ti jáwọ́ lórí ọ̀rọ̀ Peter Obi èyí lè tí àwọn èèyàn sọ yìí pé òun ṣe bẹ́ẹ̀ òun dalẹ̀ rẹ̀ ó ní òun ò dalẹ̀ rẹ̀ o ó ní Peter Obi fúnra rẹ̀ náà ni ó dalẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ẹni tó jẹ́ olùdíje rẹ̀ Atiku Abubakar ní eléyìí tí ó fi lè ṣe bẹ́ẹ̀ tí ó fi lọ díje du ipò gẹ́gẹ́ bí Okupe gẹ́gẹ́ bí ó ti sọ ó ní ọ̀rọ̀ Òbí náà ni ó mú òun tako ẹni tí ó jẹ́ ọ̀gá òun eléyìí tí ó mú òun wọ inú gbọ̀ngàn òṣèlú ńlá Okupe náà ni ó sọ yìí pé ọ̀rọ̀ ńlá ni ó yìí pé àwọn kan sọ yìí pé òun ṣe bẹ́ẹ̀ òun dalẹ̀ Òbí ó ní rárá o ó ní bí wọ́n bá wò ó dáadáa nítorí ọ̀rọ̀ Òbí ó lóníhun táwọn fẹ́ fi ọ̀rọ̀ ìdíje rẹ̀ táwọn fẹ́ fi ṣe ń gbà náà lọ́hùn ó ní ṣùgbọ́n níṣe ni Òbí náà bí wọ́n bá wò ó dalẹ̀ Àtíkù lẹ́ni tí ó mú jáde tí ó mú já gbangba tó jẹ́ káwọn aráalé àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà orí níbi ẹ̀ bá gbàgbé pé Òbí ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó bá Àtíkù díje gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ lọ́dún 2019 lélẹ̀ tí ó sì mú tó jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ ó ní Òbí náà ló wáá fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ̀ tó sì tako Àtíkù ó ní tí àwọn èèyàn bá sọ yìí pé òun ṣe bẹ́ẹ̀ òun dalẹ̀ Òbí ó ní kí ni ká pé tí Òbí sí Àtíkù ó tún wá tẹ̀wájú kí ló tẹ̀wájú gan-an ó ní pé pa Ayọ̀ Adébánjọ tí ó jẹ́ adarí àgbà fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà ló ń sọ fóun pé kóun ó ṣe bẹ́ẹ̀ kí òun lọ tẹ̀lé Òbí ó ní gẹ́gẹ́ bí ó ti sọ Ayọ̀ Adébánjọ náà ni ó sọ yìí pé òun kò gbà pé kí ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó wá láti ẹkùn àríwá kí ó tún ṣe bẹ́ẹ̀ di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tàbí kí ó díje ó ní èrè ìdíre o tí àwọn fi ń wò wípé
ta ni yóò díje ó nígbà tí bàbá sì béèrè lọ́wọ́ òun ó ní òun á sọ yìí pé ẹkùn gúúsù náà ni ó ní ẹkùn gúúsù lẹ́ẹ̀ ni ó yẹ kó wá ó ní bàbá tó wá sọ pé lẹ́kùn gúúsù ta làwọn lè lò ó láwọn wá sọ yìí pé ẹkùn gúúsù ìlà oòrùn lẹ̀ yìí south east ó ní wọn tí ì ṣe rí ó nígbà táwọn sì wò wípé òbí wá láti ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí àwọn fi sọ yìí pé kò ṣe bẹ́ẹ̀ kó díje ó ní dínú o ó wá tún sọ kinní kan ẹ lọ kàyókùn nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbi tí Doyin Okupe ti sọ pé ẹ má sọ pé mo dalẹ̀ Òbí o ìpè Òbí gangan náà ló dalẹ̀ Àtíkù adalẹ̀ wọ́n ń dalẹ̀ ara wọn. O ṣeun lórí ìròyìn eléyìí tó mú wà ń kọ́ dákun kó mọ ṣàánú wa ni o ìpínlẹ̀ Ẹdó ibẹ̀ mo gbà lọ o ìjọba ìpínlẹ̀ Ẹdó wọ́n pàrọwà sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà pé kí wọ́n bẹ̀rẹ̀ nísàn-án ohun tó ní í ṣe pẹ̀lú ìfimífínlẹ̀ láti mọ láríjà ẹni tó gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá ní tí wọ́n fi sọ ọ̀kan pàtàkì lára àwọn olùdíje sí ipò gómìnà ẹgbẹ́ òṣèlú APC ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ẹdó náà ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pé ń ṣe ni kí wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan ìgbìmọ̀ aṣèwádìí náà ni wọ́n pè é tí yóò ṣiṣẹ́ lójú gbogbo ohun tó rògbà yìí bí wọ́n ti dáná ìbọn bolẹ̀ tí wọ́n sì dẹ́mi ọlọ́pàá kan légbodò nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ó ní wọ́n ti jó di mímọ̀ wípé ṣe rí ọ̀kan pàtàkì lára àwọn ọlọ́pàá tí wọ́n yàn láti mọ ṣe olùdíje sí olùdíje ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan èyàn sí ipò gómìnà ẹgbẹ́ òṣèlú APC lẹ́ni tí wọ́n tọ́ka sí orúkọ rẹ̀ wípé sẹ́nẹ́tọ̀ Monday Ọpẹ́bọlọ̀ wọ́n lò náà lẹ́ni tí wọ́n yan ọlọ́pàá tì láti mọ ṣọ́ wọn ní àmọ́ ojú ohun tó kù díẹ̀ káàtó pẹ̀lú bí wọ́n ti dáná ìbọn bolẹ̀ níbi ìkọlù kẹ́lẹ́ yìí tó wáyé tí ròyìn sì fìdí ẹ̀mí lọ wípé àwọn afurasí àwọn ọmọ tí àwọn kọ̀dọ̀rọ̀ sí ẹ̀dá eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n máa ń lò òun náà ni wọ́n dá irun ìṣẹ̀lẹ̀ làlúdí ọ̀hún lẹ̀ níbi tí wọ́n ti gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá ọ̀hún kọmíṣánná tó wà fún ìbáraẹnisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ Chris Neyikare olófìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn oníròyìn ó ní àwọn ti pàrọwà sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n bá gbélé kó tètè gbé wọn sílẹ̀ ní pápápá láti bẹ̀rẹ̀ ìwádìí wọn lójúnà àti mọ ẹni tó yìnbọn lu ọlọ́pàá tí wọ́n fi ṣá olùdíje sípò gómìnà ẹgbẹ́ òṣèlú APC náà inú ìwé ìròyìn Daily Post ibẹ̀ náà lẹ́ẹ̀tì bá pàdé lónìí. jẹ́ kí n sáré jẹ́ ilé ìpákalẹ̀ máa gbé pé àwọn aráalé àwọn aṣojú-ṣòfin náà ni wọ́n ti pe iléeṣẹ́ Dangote àti Lafarge pé kí wọ́n aṣọ tẹnu wọn kí lè rè dí eléyìí tí owó sìmẹ́ǹtì tí ó fi ń gbówó lórí báyìí ìgbìmọ̀ tí ó ń bẹ ní ilé aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ń ṣèwádìí lórí bí owó sìmẹ́ǹtì ṣe ń gbówó lórí kọjá ààyè náà ni wọ́n ti sọ fún àwọn pèsè sìmẹ́ǹtì lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ àwọn àgbà ọ̀jẹ̀ nínú wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n wá sí nínú ìgbìmọ̀ wọn kí wọ́n wá sọ fún wọn ìgbìmọ̀ wọn náà ni wọ́n sọ yìí pé àwọn ṣe àbẹ̀wò sí àwọn iléeṣẹ́ ọ̀hún lójúnà àti lè rí i dájú pé àwọn wo kí ni èrèdí eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fà á ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ ọ̀hún Jonathan Gaza ẹni tí ó jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣojú láti ìpínlẹ̀ Nasarawa náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde ní àná yìí lẹ́ni tí ó sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí ó sọ pé Dangote Cement Company àti Lafarge Africa PLC eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ ní ìlú Àbújá ní ọ̀dọ̀ wọn náà ni wọ́n sọ wípé ìgbìmọ̀ ọ̀hún náà ni kò mọ èrèdí tó fi jẹ́ pé láàrin ọdún 2020 sí àkókò yìí náà ni owó sìmẹ́ǹtì ló ti ṣe bẹ́ẹ̀ ló ti gbówó lórí di ẹgbẹ̀rún 10 tí ó sì jẹ́ pé ó tún ti jù bẹ́ẹ̀ lọ láwọn ibòmíì wọ́n ní kí wọ́n wá sọ tẹnu wọn bó ló ti rí kí ló fà á gangan kí ni yóò wá jẹ́ àbájáde ìpàdé eléyìí tí wọ́n ṣe àti gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé lọ́wọ́ ẹ lọ kàyókùn nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó wa dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ máa gbé ìpè àwọn aráalé. ẹ̀yin tẹ́ pè wá wọlé ó yá pé nọ́mbà. nọ́mbà tẹ́ pè sí 07047007701. ó tún mú o. 07047007701 tàbí kẹ́ ẹ pè 07072766278 07072766278 ẹ̀yin tẹ̀ sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ̀ ń bẹ ń lé òkèèrè ẹ̀yin nìkan lẹ ní láyìn tí mo fẹ́ pè yín +234 7047007702 +234 7047007702 ẹ jẹ́ a máa gbé ìpè. hello ó kọ yín obìnrin tí ń pè ọ̀rọ̀ pọ̀ o. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ó kọ yín àti tẹ̀ tí ń pè. àti òṣùpá náà ti yàtọ̀.
adé olóko ẹ má dìbò síbẹ̀. ẹ ṣeun bàbá ẹ tẹ̀ wájú sà. jọ́ọ̀rì nínú ìròyìn tẹ́ ẹ kà tán ní nípa ìbò tán dìrí 2023 wọ́n ti dìbò síbẹ̀ tẹ àwọn kan wọ́n ṣe ṣe. àtúwọ̀ máa sọ fún wọn náà kábàánì ká tọrọ ṣòro sọ eégún ọdìbò síbẹ̀ láti kóra wá sí wàhálà wọn tá a bá dìbò síbẹ̀ ó ṣeé ṣe kọ́ lọ́ máa bínú sí wa a máa fòjòrò ń gbẹ̀yàn sípò ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀kẹ́ nìyẹn wá ṣe rere fún yín ẹni tó tàn yín tó gbogbo fún yín lọ́wọ́ tó ló fẹ́ wá sìn yín tó fowó bribe yín ọlọ́dẹ lòdì sí bribe ká lọ yí padà o. God bless Nigeria. God bless Nigeria. ẹja tún wẹ lómi ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ó kọ yín o bọ́lẹ̀ tí ń pè wá ẹ káàárọ̀ o. ọ̀túnba Jimoh Ìṣọ̀lá Múnidára láti ìlú àlàáfíà ló mú Òkèlè Èkìtì. mo kí ààrẹ Bọ́lá Tinubu pé wọ́n kúṣẹ́ gidigidi bó ṣe yẹ kí wọ́n máa ṣe náà ni wọ́n ń ṣe. wọ́n tún lọ Ghana láti lọ jẹ́rìí sí bí àwọn náà ṣe tòlú wọn sí. bó làwọn ṣe fi tiwọn lẹ̀ sí kí wọ́n tó lọ sọ́hùn. wọ́n ní kí ni ìdùnnú àfẹ̀wùsàn ẹnu ìgbà tí wọ́n ti bọ́ bẹ́ẹ̀ yìí náà. ara nílò wọn ò fara dẹ orílẹ̀-èdè rárá bí nǹkan ṣe ń lọ. ànírú Dangote tọdún yọ bẹ̀rẹ̀ epo tiẹ̀ ìbáwọn náà wọ́n tó jọjọ́ ń ṣe gbogbo ẹ̀bí ẹ̀ ṣe é ṣe kan wá rántí pé tí wọ́n bá lè tan àwa wọn à lè tan Ọlọ́run o kán bẹ̀rù ọ̀la o. ẹ ṣé wọn adúpẹ́dúpẹ́. hello. hello ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. orúkọ mi ni dàda mo dúpẹ́. láti Láwẹ̀. ẹ ti hùn láti Láwẹ̀ Èkìtì ẹ tẹ̀wájú. ilé tí mo tiẹ̀ fẹ́ dá sí ni nínú bó ṣe sọ pé wọ́n fẹ́ máa fún àwọn ọmọ Nàìjíríà níṣẹ́ ẹjọ́ kan bá wa ṣe ní kánmọ́kánmọ́ kán ṣe àtúnṣe torí àwọn èèyàn tó kàwé ní Nàìjíríà wọ́n pọ̀ sí wọn ríṣẹ́ tí ò bá ti àwọn gómìnà wa lẹ́kìtì tó tún ran àwọn ọmọ Èkìtì lọ́wọ́ nípa iṣẹ́ kíkọ́ àtoríṣiríṣi ìnira ẹ̀bá ti pọ̀ lẹ́kìtì bọ̀. ẹ ṣeun lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa àwọn èèyàn tí wọ́n ń bẹ̀bẹ̀ lóò. àwọn èèyàn tí wọ́n ń bẹ́ńbẹ́ lójú òpó abánidọ́rẹ̀ẹ́ wa. ọládùn ní kẹ́nì wọ́n fi àfẹ̀ránṣẹ́ wọn fi sọ̀wọ́. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ó kọ yín àti bí tẹ́ ẹ ti ń pè. tọ́lá láti Kogi sí. láti ìpínlẹ̀ Kogi ó yẹ tẹ̀wájú. ẹjọ́ bá fẹ́ bá Tinubu kó bá dọ́sọ̀ Nàìjíríà ara ní àwọn mẹ̀kúnnù kó jọ kó sàánú wa o. ẹ ṣeun àwọn náà ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. Ọlátìlú Ayọ̀dèjì àwọn náà ń bẹ lójú Facebook. Ìlọrí Káyọ̀dé òun náà ń bẹ ń bẹ. Zainab Ajíkẹ́adé wọn ń bẹ ń bẹ. Adékúnlé Adéoyè náà ò gbẹ́yìn o. Prophet Evangelist Adédára Ọdúnayọ̀ wọn ń bẹ ń bẹ. Adéròǹkẹ́ Ọláwáyé náà ń bẹ ń bẹ o. Abíọ́dún Azá ń bẹ ń bẹ. Olúwatóbi náà ń bẹ ń bẹ o. Adéolókun ń bẹ ń bẹ. àwọn èèyàn tí wọ́n ń bẹ ń bẹ pọ̀ o. Ọlábòmí Rísíkímọ́nù wọn ń bẹ ń bẹ. Ìlọrí Káyọ̀dé náà ń bẹ ń bẹ o. Ògúntóyìnbó Fẹ́mi ń bẹ ń bẹ. Ayẹni Àtinúkẹ́ ń bẹ ń bẹ. Ọlọ́run mọ́nú Jacob ń bẹ ń bẹ. Olúwatóyìn Babalọ́lá ń bẹ ń bẹ. Ayọ̀dèjì Emmanuel ń bẹ ń bẹ. Ìmáfojì Peter wọ́n ń bẹ ń bẹ. bàbá wa Alọ́ Sunday wọ́n ń bẹ ń bẹ. Adébáyọ̀ Martins wọ́n ń bẹ ń bẹ. Olúwatóyìn Michael Aremu wọ́n ń bẹ ń bẹ. Olúmídé Jò náà ń bẹ ń bẹ. Ambassador WF Ọlákàṣì wọ́n ń bẹ ń bẹ. sẹ́tòrí ẹ̀ ló ṣe wọ́n fẹ́ fún tó bá wọn. má bínú. Fúnmilọ́lá Agboola náà ń bẹ ń bẹ. Ọládùn ní Kẹ́hìndé wọ́n ń bẹ ń bẹ. Ọlákàṣì wọn gbọ́dọ̀ ṣe nọ́mà. ó ti hype wọn. ń gbọ́ ṣé hype ni mo ṣe pè wọ́n yẹn. Ambassador ńgbà wọn orí ambassador ń bẹ WF Ọlákàṣì WF Kúmúyì. ẹ ṣàtúwẹ̀ lómi tó ń bẹ lójú òpó ẹ̀ ló ẹ ti wà ń bẹ ó kọ yín bó lẹ ti ń pè wá o. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. olóyè Ṣẹ́gun Ọláìfá lórúkọ mi látògbò. ẹ tẹ̀wọ́ wájú o. ẹ ṣe wá dáa fún yín mọ̀. àmín. nígbà tí Dangote tó gbé sìmẹ́ǹtì lọ bí tó gbé lọ yìí ó ní ilé epo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní July tá a wà yìí. ẹ̀jẹ̀ á lè sọ wípé ìgbà tí ilé epo yẹn bá bẹ̀rẹ̀ iṣẹ́ epo yẹn ò ní tún padà wọ́n ju eléyìí tó wà bẹ́ẹ̀ torí àwọn ọmọ yìí ò fẹ́ràn orílẹ̀-èdè yìí o ẹ kú ètò. ẹ ṣeun ìwòye tí yín nù. ẹ já tún wẹ̀ lómi yẹn. hello. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. sídíkàtì láti lóyún. màmá tí a. àwa nìyẹn agbóríwọlé ẹjọ́ ti dìbò kó ṣe bẹ̀ tán ni ó tún pọ̀ sí ju 2019 ni pẹ̀lú bí gbòòrò ṣe rí báyìí ṣé kò tún ní pọ̀ sí táwa fẹ́ padà dìbò míì káwọn ìjọba kan jẹ́ kí gbogbo ẹ̀ kó rọ̀ wá lọ́rùn kó rọ̀ wá mẹ̀kúnnù lọ́rùn àwa náà là ń dìbò fún wọn ẹ ṣe kú ètò. ẹ ṣeun nínú ìwé kọ́bọ̀. ẹ mà káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. orúkọ tèmi ni Ṣọlá Ògúndáre láti ìrùn àkókò. ṣe é ráwọn tó ní
ètò láti máa gbowó dìbò kó túbọ̀ pọ̀ sí. ó kù lọ́wọ́ àwa ọmọ Nàìjíríà ẹ tún gbowó tẹ́lẹ̀ yóò kọ́ yín lọ́gbọ́n ẹ tún lọ gbowó. sẹ́ẹ̀rì ẹ jẹ́ ká sọ kinní kan fúnra wa sà kò sẹ́ni tẹ́bi ò kì í pa ṣùgbọ́n ibi yìí tá a bá lè fi sínú ká fi ṣiṣẹ́ ayọ̀ á dára. èèyàn ń pọ́n wa lójú èédú máa sọ pé àwọn ló kàn àwọn ló tún kàn ẹ ronú ara yín ẹ kú ètò. ẹ ṣeun adúpẹ́ lójú òpó Facebook wa ká tó máa lọ Ògúnníyì Fúnmilọ́lá wọn síbẹ̀ Adébáyọ̀ Akọ́mọláfẹ́ Abdulrasaq Agbarẹrẹ Abdulaziz wọn ń bẹ ń bẹ. Ọmọjọlá Mercy náà ń bẹ ń bẹ. Ọládùnní Kẹ́ni wọn ń bẹ ń bẹ. Adéjọkẹ́ Òní náà ń bẹ ń bẹ. Olúwatóbi wọn ń bẹ ń bẹ. Fúnmilọ́lá Òjó náà ń bẹ ń bẹ. Adékúnlé Adéoyè wọn ń bẹ ń bẹ. Olúmídé Òjó ni. Olúmídé Òjó. Òun ni ọ̀dà Adérónkẹ́ Olú Ọláwayè àwọn náà ń bẹ ń bẹ. ṣe Olúmídé Òjó ni àbí Olúmídé Òjó Fúnmilọ́lá Agboola ńkọ́ Adébáyọ̀ Kọ́mọláfẹ́ Adéjọkẹ́ Òní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn pọ̀ ń bẹ lójú òpó Facebook wa adúpẹ́ nítorí pé ẹ darapọ̀ mọ́ wa fún tòní àti ní láǹgbàní láti gbé ìpè mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣèpolówó ọjà. àní láǹfààní àti gba ìpè kankan mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ polówó nǹkan tẹ̀ ń tà ẹ mọ́ gbé bọ̀ wá sí kànnì tá a wà yìí Adamimogo 107.7 Adamimogo 107.7 nǹkan tẹ́ bá ti ń tà ẹ gbé wá àwọ̀ ògbà yẹn polówó rẹ̀ Ọlájúwọlá Tóyè Ìṣọ̀lá àrí ọwọ́ yín àrí àtẹ̀ránṣẹ́ yín gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣe ẹ̀ lónìí àdúpẹ́ wípé ẹ ṣé o ẹ̀yin tẹ́ pè wá wọlé àkíyìn wípé ẹ ṣé o ẹ̀yin tẹ́ pè ẹ̀yin tẹ́ láǹfààní àti pè ẹ̀yin tẹ́ fi àtẹ̀ránṣẹ́ ẹ̀yin sọwọ́ gbogbo ẹ̀yin èèyàn pátá tẹ́ bá wa kópa tẹ́ bá wa dá sí lónìí àkíyìn wípé ẹ ṣeun ànífẹ́lẹ́ ànífi ṣe àṣemọ́ a sì kíyìn lẹ́ẹ̀kan sí wípé a kú pọ̀pọ̀ sí òpin ọ̀sẹ̀ ẹ mọ́ gbàgbé láti ránṣẹ́ pè wá o fún ìpolówó ọjà ní àbẹ́sẹ̀ MC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóní lọ́jọ́ sátidé kò yẹ ká mọ jókòó. bẹ́ẹ̀ ni kò yẹ ká mọ jókòó tá a bá ti parí nínú ìwé kọ́bọ̀ báyìí sọ pé ó yẹ ká máa fly ni lábùjá ní gbogbo ibi ó ti lọ 08034865342 ẹgbẹ́ ọ dáadáa o 08034865342 nọ́mbà dókítà Ọlámídé nù. bẹ́ẹ̀ bá sì pè mí Sisi Monkele 090 15 42 04 13 090 15 42 04 13 ojú òpó Sisi Monkele nù. títí ọjọ́ ajé tá a tún máa pàdé lórí ètò nínú ìwé kọ́bọ̀ ńlá ń dágbére fún yín pé káfíńrì àtayọ̀ pàdé Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ́ mi. wá ti máa gbọ́ Adamimogo náà gbé.